Emi o Maria, Mate Orukorega. Ìwọ sáà láti lẹ́yìn mi gbàgbé orúkọ rẹ̀ náà. Maria o, Orukorega o. Emi o Maria, Mate Orukorega. Ìwọ sáà láti lẹ́yìn mi gbàgbé orúkọ rẹ̀ náà.
gbàdọ̀bálẹ̀ ọba ara rẹ̀ ọba tó gbàdọ̀bálẹ̀ ọba ara rẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí tó mú mi rìn ní ayọ̀ àti ní àlàáfíà tó tún mú mi rìn àríyége nínú rẹ̀, fún ọjọ́ tó gbẹ̀yìn nínú rẹ̀ ìtò tó ń dá mi láre láti lè wà lára àwọn alààyè tí ó yin orúkọ ológo, pàápàá jùlọ fọwọ́ agbára tí ó tún fi mú mi jáde nínú ọ̀sẹ̀ wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn lọ láti lọ ṣe rere tuntun mìíràn, láti lọ gbé ara rere tuntun mìíràn dá nínú rẹ̀. Bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá gbogbo orúkọ rẹ ga mo yìn orúkọ mo sọ wípé o ṣe èyí fún gbogbo agbára àti tóbi rẹ, èyí tí wọ́n fi ṣe tèmi láì ṣe pé ní rere, èyí tí wọ́n fi dá mi láre ní gbogbo ọ̀nà nípa agbára àti àṣẹ rẹ ní gbogbo rẹ̀ àjọ ọ̀sẹ̀ yìí. Ìwọ lọlọ́run ẹni tó wà pẹ̀lú mi, ìwọ lọlọ́run ẹni tó dá mi láre, ìwọ lọlọ́run ẹni tó ṣe tèmi ní rere, ìwọ lọlọ́run ẹni tó dáàbò bò mí tó pa mí mọ́ tó sọ̀rọ̀ mi ní rere, ìwọ lọlọ́run tó mú mi rí àrìn àtàríyege ní gbogbo rẹ̀ àjọ ọ̀sẹ̀. Mo gbé orúkọ rẹ ga mo sọ wípé o ṣe bàbá gba ọpẹ́ àti ìyìn. Mo yìn ológo fún gbogbo àṣepé ayọ̀ rere mìíràn tó mú mi ṣe. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, ìwọ Ọlọ́run àánú, ìwọ Ọlọ́run ọ̀fẹ́, ìwọ Ọlọ́run àjùlọ, ìwọ Ọlọ́run àtòbìjì, ìwọ Ọlọ́run bẹ̀rẹ̀ àti òpin gbogbo. Àní fún ọjọ́ tó tún bẹ́ẹ̀ nínú ọ̀sẹ̀ yìí, èyí jẹ́ pé ìwọ tún kà mí ẹ̀kọ́ kan láwọn alààyè èyí tó tún lè wà níwájú láti lè yìn ọ́, láti lè gbọ́ orúkọ rẹ ga, láti lè fọpá àti forúkọ rẹ, láti lè gba èrè ọ̀tun àti láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ, láti lè gbọ́ ohùn rẹ, láti lè mọ kí ni ìfẹ́ rẹ àti kí ló tó fẹ́ kí n tún ṣe, kí ló fẹ́ kí n mọ̀ àti kí lè gbé sítọ́ kí n gbé àti ohun tí wọ́n fẹ́ kí n yàgò fún ọ. Oore ńlá ni èyí tí wọ́n bá mi sọ̀rọ̀ ojoojúmọ́, tí wọ́n kọ sínú ojoojúmọ́. Ògo ni fún orúkọ rẹ. Mo tún dúpẹ́ mo gbé orúkọ rẹ ga fọwọ́ tún agbára rẹ èyí tí ń ṣòwò láwọn ìyanu ni, èyí jẹ́ pé ìwọ tún fi mú mi jáde kúrò nínú ọ̀sẹ̀ ní àtàlàfíà, ó sì mú mi wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn lórí àtàlàfíà. Àní láti lọ ṣe rere tayọ lógo àní ju ti ọ̀sẹ̀ ìta wà nínú rẹ lọ àti àwọn ọ̀sẹ̀ tó ti kọjá lọ. Ògo ni fún orúkọ rẹ bàbá mi mímọ́. Àtòbí ṣe bàbá gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ní gbogbo ọ̀nà. Èmi gbé orúkọ rẹ ga, èmi yàn orúkọ mi sùnmọ́ yóò tún mọ gbé orúkọ rẹ ga. O ṣe ọba àwọn aráàlú olóró ọ̀fẹ́. Agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. A kà nínú ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìyẹn Jákọ́bù orí ìkíní, a kà ẹsẹ̀ 5 dé ẹsẹ̀ 8. Jákọ́bù orí 1, a kà ẹsẹ̀ 5 dé 8. Bí ó bá kù ọgbọ́n fún ẹnikẹ́ni kí ó béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tí ń fi fún gbogbo ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀, tí kìí sì bá ní wí, a ó sì fi fún un. Ṣùgbọ́n kí ó béèrè ní ìgbàgbọ́, ní àìsiyèméjì rárá. Nítorí ẹni tí ó ń ṣiyèméjì dàbí ìgbì omi òkun tí ó ń ti ọwọ́ afẹ́fẹ́ bì síwájú bì sẹ́yìn, tí a sì ru sókè. Nítorí kí irú ènìyàn bẹ́ẹ̀ má ti rò pé
òun yóò rí ohunkóhun gbà lọ́wọ́ Olúwa. Ènìyàn oníyèméjì jẹ́ aláìdúró ní ọ̀nà rẹ̀ gbogbo. Ènìyàn oníyèméjì ó jẹ́ aláìdúró ní ọ̀nà rẹ̀ gbogbo. Ẹ má ká gbàgbé orí ọ̀rọ̀ wa, béèrè lọ́wọ́ Ọlọ́run ohun tí ó fẹ́. So ọwọ́ sọ fún yín pé ó kọ ọgbọ́n fẹ́nikẹ́ni bí kó béèrè lọ́wọ́ Olúwa Ọlọ́run, ẹni tí ń fi ọgbọ́n fúnni tí kìí sì bá ni wí. Nígbà tó ní kó béèrè síwájú, ó sọ wípé ṣùgbọ́n kí ó béèrè pẹ̀lú ìgbàgbọ́ ní láìsí iyèméjì rárá bó ti wù kí ó kéré mọ́ tó. Yẹn ni pé má ní iyèméjì nínú ìbéèrè rẹ níwájú Ọlọ́run. Gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, gbàgbọ́ nínú Ọlọ́run, gbàgbọ́ nínú bẹ́ẹ̀ sí pé ìlérí àti májẹ̀mú rẹ̀, gbàgbọ́ nínú ìran tó ti ní fún ayé rẹ̀, gbàgbọ́ nínú bẹ́ẹ̀ sí pé àdéhùn tí ó ti ní fún ayé rẹ̀, gbàgbọ́ ní gbogbo ọ̀nà nínú ohun tí wọ́n gangan tí ò ń béèrè lọ́wọ́ Ọlọ́run wípé kí ni bó ṣe béèrè bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe ṣe fún ọ, tó kí ó ṣe ṣe gan kó tó ṣe fún ọ ju tí ó béèrè lọ. So fún jẹ́yẹ ọjọ́ kó ti mọ fún ẹ wípé láìsí ìgbàgbọ́ tó múnádóko, láìsí ìgbàgbọ́ tó ní gbogbo tó fìdí múlẹ̀, láìsí ìgbàgbọ́ tó ń sanra sí lójoojúmọ́ tó sì ń ga sí lójoojúmọ́, ó lè béèrè kan lọ́wọ́ Ọlọ́run kó rí gbà. Nítorí pé kí ni oníyèméjì kì í rí kan gbà lọ́wọ́ Olúwa. So nígbà tó sọ pé béèrè ẹ ó rí gbà, a ó fi fún yín. Ìtó túmọ̀ sí pé o gbọ́dọ̀ béèrè pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko. O gbọ́dọ̀ béèrè pẹ̀lú ìgbàgbọ́ tó ní gbogbo nínú. Kí ló wá lè fà á tó fi jẹ́ wípé kí ni ọmọ béèrè tí ó àtúmọ̀ sí iyèméjì, kò sí nǹkan méjì tí mọ́ ń fà. Ó túmọ̀ sí wípé ìwọ gọ́gọ́ fúnra rẹ ó wà níbi tó yẹ kó wà, ó rìn síbi tó yẹ kó rìn sí, ó jẹ́ elétí ọmọ tó ń gbọ́ràn sí àṣẹ rẹ̀. Lójú kó sọ wípé kí ni nítorí kíru ènìyàn bẹ́ẹ̀ má ṣe rò pé òun yóò rí nǹkan gbà ní ọwọ́ ohunkóhun gbà lọ́wọ́ Olúwa. Ènìyàn oníyèméjì jẹ́ aláìdúró ní ọ̀nà rẹ̀ gbogbo. So níwọ̀n bá tó bá ti dúró lójú ọ̀nà rẹ̀, tó jókòó níbi tó yẹ kó jókòó sí, tó fọwọ́ sí ibi tó yẹ kó fọwọ́ sí, tó rìn sí ibi tó yẹ kó rìn sí, ìyẹn ní kúkúrú èdè tí ọwọ́ rẹ̀ jẹ́ kìkì iṣẹ́ ibi, ọkàn inú rẹ̀ ó jẹ́ kìkì èrò ibi, bẹ́ẹ̀ sí pé ọ̀rọ̀ ẹnu rẹ̀ irọ́ ẹ̀tàn àti rékèrèkè lọ́pọ̀ jù nínú rẹ̀. Ó rí wípé kí ni ó lè rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run. Ìwọ gángan iyèméjì ó ti mọ dọ̀ láàmú pọ̀ jù wípé kí ni ṣé ìwọ tó ṣe báyìí, ìwọ tó bá tọ́ mẹ́nìkejì jẹ́, ìwọ tó fọ̀rẹ́ ní bá tọ́ mẹ́nìkejì jẹ́, ìwọ tó ṣe gbá, ìwọ tó jí nǹkan mẹ́nìkejì, àbí ìwọ tó lọ fẹjọ́ mẹ́nìkejì sùn níbi tí wọ́n ti gbé ba tiẹ̀ jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àbí ìwọ tó jẹ́ látakò irọ́ mẹ́nìkejì. So gbogbo nǹkan wọ̀nyí kò lè jẹ́ kí o ní ìgbàgbọ́ tó fẹsẹ̀ múlẹ̀ tó ní gbogbo nígbà tí o bá ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run. Nítorí pé iyèméjì nípa àwọn nǹkan tí o ti ṣe tí ọ̀dà yẹn, àwọn nǹkan tó ṣe lè yọ̀ mọ́ mú kọ́ ọmọ ní iyèméjì. Nítorí pé Sátánì ọmọ ọ̀rọ̀ létí wípé èyí tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run kò lè ṣiṣẹ́, torí pé kí ni nǹkan báyìí ló ti ṣe kọjá. Nítorí pé Sátánì òun ò ṣetán láti fún ènìyàn láàyè kéèyàn orí nǹkan tí ń béèrè lọ́wọ́ Ọlọ́run gbà. Èyí tí tó jẹ́ pé ìwọ gọ́gọ́ fúnra rẹ o gbọ́dọ̀ rí wípé ò ń gbé ìgbé ayé mímọ́, ìgbé ayé òtítọ́, ìgbé ayé òdodo, ìgbé ayé àlàáfíà, ìgbé ayé tó kún fún ògo Ọlọ́run. O gbọ́dọ̀ rí pé ibi tọ́lọ̀ bá ní kó jókòó sí, ibẹ̀ náà ló jókòó sí, ibi tọ́lọ̀ bá ní kó rìn sí, ibẹ̀ ló rìn sí, ibi tọ́lọ̀ bá ní kó dúró sí, ibẹ̀ ló dúró sí, ibi tọ́lọ̀ bá ní òun ọ̀fẹ́ kó dé, o gbọ́dọ̀ rí wípé o sì kéde ò débẹ̀. O gbọ́dọ̀ rí wípé òun fọwọ́ rẹ ṣe nǹkan rere nígbà gbogbo, òun fọwọ́ rẹ gbé ohun rere ṣe, òun fọwọ́ rẹ ran ọmọ ẹnìkejì lọ́wọ́ láti dìde. O gbọ́dọ̀ rí wípé èrò ọkàn rẹ nígbà gbogbo ó jẹ́ èrò rere mímọ́, èrò tó fìyìn àtògo fún Ọlọ́run. O gbọ́dọ̀ rí wípé kí ni ọ̀rọ̀ tó tẹnu rẹ jáde òtítọ́ àti òdodo àti ọ̀rọ̀ àlàáfíà ni sí gbogbo ènìyàn gbogbo níbikíbi tó bá wà àti sí ara rẹ gangan pàápàá. O gbọ́dọ̀ rí wípé kí ni ní gbogbo ìgbà àìwọ gangan fún ara rẹ òun jẹ́ àwòkọ́ṣe rere, àpẹẹrẹ rere, ohun àmúyangàn fún gbogbo ènìyàn, àtẹnitọ́ jẹ́ kìrìsìtẹ́nì, àtẹnitọ́ jẹ́ kìrìsìtẹ́nì, àtẹnitọ́ mọ̀, àtẹnití ò mọ̀, àtẹnitọ́ mọ̀ rí, àtẹnití o kò mọ̀ rí.
yìí ni ìgbàgbọ́ rẹ yóò tó ní gbogbo tí ó fẹsẹ̀ múlẹ̀ tí ó sì lágbára tí ó sì mọ sanra. Nígbà tí ìgbàgbọ́ rẹ ní gbogbo tó fẹsẹ̀ múlẹ̀ tó dàgbà tó ń gbọ́ra tó ń tóbi sí tó sì sanra, ìgbà yìí ló tó nígbàgbọ́ láti lè mọ béèrè ohunkóhun lọ́wọ́ Ọlọ́run láìsí iyèméjì rárá tán. Ohun kan tó bá tún ṣe pàtàkì, ó sọ nínú ẹsẹ̀ karùn-ún pé bí ó bá kù ọgbọ́n fún ẹnikẹ́ni kí ó béèrè lọ́wọ́ Olúwa, ẹni tí ń fi ọgbọ́n fún ni tí kì í ṣe ìbániwí. Èmi àti ẹ a nídìí láti mọ béèrè fún ọgbọ́n ìmọ̀ àtòyé lójoojúmọ́, nítorí wípé kí ni gbogbo tá à ń sọ kalẹ̀ yìí tọ́lọ̀ fi ń bá wa tọ́lọ̀ ń kọ́ wa tọ́lọ̀ ń fi hàn wá yìí gbogbo ọ̀nà tọ́lọ̀ ń tọ́ wa sí ni. Tábà ní ọgbọ́n, tábà ní ìmọ̀, tábà ní òye, tábà ní ìmísí Ọlọ́run, mo sọ fún yín wípé ojoojúmọ́ ni Sátánì yóò mọ rẹ́ wa lẹ́pa. Èyí kì í fún yín àpẹẹrẹ kan tó wà nítòsí ní kúkúrú tí ó jìn. Ẹ wo ìgbà míì ní tá bá ti fẹ́ yìn Ọlọ́run, ìgbà ilẹ̀ tí wọ́n ṣe kí ni tí wọ́n múná lọ. Ìgbà tá bá ti fẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tọ́rọ̀ lọ́ba ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ìgbà yẹn wọ́n múná lọ. Ìgbà tá bá ti fẹ́ gbàdúrà, ìgbà yẹn lá múná lọ. Tí ó bá jẹ́ wípé kí ni Ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan fún wa lórí ọ̀fẹ́ láti lè jẹ́ pé kó yọ̀ǹda ọgbọ́n ìmọ̀ àtòyé àti ìmísí rẹ̀ fún wa, láì jẹ́ kó ti mọ̀ wípé kí ni owó sọ Ọlọ́run tí kò ríran nínú òkùnkùn ibikíbi yóò kó kalẹ̀ wa, òun sì ríran láti mọ rí wa, òun sì ní etí láti mọ gbọ́ títí wa. Ló jẹ́ pé kí ni bí wọ́n múná lọ á sì rí wípé kí ni bó ṣe àbẹ́là, bó ṣe àtùpà, bó ṣe torchlight, á rí pé kí ni a lo nǹkan kankan láti rí wípé à ń tẹ̀síwájú nínú yíyan Ọlọ́run lógo, à ń tẹ̀síwájú nínú kíkẹ́kọ̀ọ́ Ọlọ́run, à ń tẹ̀síwájú nínú gbígbàdúrà láti mọ képe Ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe wa nígbà gbogbo àti lóòrèdóòrè. Ètò túmọ̀ sí wípé Sátánì ń gbẹ èrè tùjú lójoojúmọ́, ṣùgbọ́n tí ó bá sí ọgbọ́n ìmọ̀ àtòyé Ọlọ́run ni a sọ pé nígbà tí wọ́n ti múná lọ. So fún ìdí èyí kò sí ìkàtà fẹ́ ṣe, ẹ jẹ́ ká fọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ orí ọ̀fẹ́ kọ́ lọ́kàn. Sátánì ní ìpẹ́ ní ti rẹ̀. So nígbà mìíràn náà a nídìí ọgbọ́n Ọlọ́run nígbà tá a bá já àwọn ibì kan láti mọ kí ni ìgbésẹ̀ tó gbé wò láì sí wípé ọba kún fún ọgbọ́n ìmọ̀ àtòyé Ọlọ́run. Ojoojúmọ́ náà mọ̀ bọ́ sọ̀rọ̀ Sátánì àtàrí kékeré tàbí níbi, nítorí wípé kí ni gbogbo àwọn ọmọ gbé ìbínú wa, gbogbo àwọn ọmọ gbé jà wa, gbogbo àwọn ọmọ gbé aṣọ wa, gbogbo àdé ọmọ tì ọ́ láti mọ fa ọmọra láti jẹ́ni tí òun náà ti ń sọ̀rọ̀ ọmọ ẹnìkejì, tí ń ṣe ìbàjẹ́ ọmọ ẹnìkejì, tí ń ṣe ìlara ọmọ ẹnìkejì. Ṣùgbọ́n tí ọba kún fún ọgbọ́n àti àtòyé Ọlọ́run, nígbà táwọn yẹn bá dé pẹ̀lú ìwà wọn láti mọ sọ wípé kí ni kí wọ́n sọ̀rọ̀ náà jẹ́ni tí ń ṣe ìbàjẹ́ ọmọ ẹnìkejì, tí wọ́n sọ̀rọ̀ náà ju kíkẹ́jọ́ ọmọ sọ̀rọ̀ ọmọ ẹnìkejì, tí wọ́n fẹ́ mọ tì ọ́ láti mọ wà búburú, ó lè mọ ọgbọ́n tó fi yọ wọn sílẹ̀, àbí tó fi pẹ́ wọn sí ẹ̀gbẹ́ kan, àbí tó fi rọra tì wọn síwájú, àbí tó fi kó lọ́dọ̀ wọn tó fi mọ bá tirẹ̀ lọ sí iwájú. Ṣùgbọ́n láìsí ọgbọ́n Ọlọ́run ó rí pé yóò nira fún lọ́pọ̀lọpọ̀, nítorí pé kí ni wọ́n mọ lo gbólóyè wípé sọ mọ̀ ń sọ̀rọ̀ ọ̀ lọ ọmọ láàrin fi o, ọmọ bàjẹ́ o, ìgbéraga rẹ pọ̀. Gbogbo lẹ́yìn o kì í ṣe pé torí pé o láàrin fi, kì í ṣe pé torí pé o ní ìgbéraga, kì í ṣe pé torí pé o níwà bàjẹ́, ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ gbé ọ ṣubú. Wọ́n á máa lo àwọn gbólóhùn wọ̀nyí láti fi mú ọ mọ́lẹ̀, láti fi tì ọ́ láti ṣe nǹkan tí kò yẹ kí o ṣe. Ṣùgbọ́n tó bá kún fún ọgbọ́n ìmọ̀ àtòyé Ọlọ́run, ọmọ bó ló ṣe yẹra fún wọn, ọmọ bó ló ṣe fi wọ́n sílẹ̀ káwọn gan ti kára wọn, kí wọ́n mú ọ̀bẹ tí wọ́n fọwọ́ ara wọn mú, tí wọ́n pọ́n tó mú dáadáa, kí wọ́n fi gẹ́ra wọn lọ́wọ́, kí wọ́n fi gẹ́ra wọn lẹ́nu, kí wọ́n fi gẹ́ra wọn lẹ́sẹ̀. ọmọ bó ló ṣe yanjú ara rẹ̀ láti mú kí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wá sí ìmúṣẹ lórí ayé wọn. Ìtọ́sọ wípé kí ni àwọn tí ń bá ọjà, àwọn gangan fúnra wọn lò wọ́n bàjá, àwọn tí wọ́n gbẹ́ kòtò àwọn ni wọ́n jì sínú kòtò, wọ́n mọ ẹ̀jẹ̀ ara wọn ní àmúyó bí ọtí wáìnì dúdùn, wọ́n sì jẹ ara wọn ní àjẹrun. Àwọn tí wọ́n dá wọn sílẹ̀, àwọn tìkára ni wọ́n tẹsẹ̀ ara wọn bọ̀, nítorí wípé kí ni Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Olúwa mo gbọ́ pé èmi wà pẹ̀lú rẹ̀, má ṣe bẹ̀rù. So fún ti èyí jẹ́ ẹni tó ń béèrè fún ọgbọ́n ìmọ̀ òye Ọlọ́run nígbà gbogbo. Ó ní bí ọba kọ ọgbọ́n fún ẹnikẹ́ni kò sẹ́ni tí ò kọ ọgbọ́n fún. Bó ti wù kọ́ mọ̀wé tó kọ́ kàwé tó kọ́ nímọ̀ kó lóye tó ó sì tún nídìí ọgbọ́n. Nítorí pé kí ni ojoojúmọ́ ni Sátánì àtàrí kí àwọn ìkẹyìn àwọn níbi wọ́n tún wá ọgbọ́n kún ọgbọ́n láti mọ̀ wọ́n pé a ti gbé báyìí ààrẹ mú, ẹ jẹ́ ká tún wọ̀nà míì láti fi wọlé sí lára. So ìdí tó gbẹ́ pé ojoojúmọ́ gbọ́dọ̀ mọ̀ béèrè fún ọgbọ́n àti àtòyé Ọlọ́run. Tí nǹkan bá dojúrú tó gbé tó rí gbé, ó túmọ̀ sí wípé ọgbọ́n tó níyẹn òun ti kéré sí nǹkan tó fẹ́ sí lọ́pàá tó yẹ pé ó gbé òfin rí gbé. Tó bá ti rí bá wọn kọjú sí Ọlọ́run, béèrè fún ọgbọ́n ìmọ̀ àtòyé ọ̀tún mìíràn láti lè kojú ìtìbẹ̀ wájú rẹ̀. Ó sì rí wípé ọ̀nà àbọ̀là àti rí gbé ìrọ̀rùn ni yóò bàjẹ́, nítorí pé kí ni Ọlọ́run yóò fi fún ọ. Ṣùgbọ́n ọba ti fi fún ọ, ó lè pọ̀ ní ìgbàgbọ́ àti agbára sí ìtútù àti ìwà lọ láti lè mọ képe Ọlọ́run, láti lè mọ béèrè ohun tó fẹ́, ó sì mọ rí gbà, nítorí pé kò sí ohunkóhun kan
tó lè mọ kùnà tó lè mọ ṣìṣe tó lè mú kí ọwọ́ rẹ kọjá ọwọ́ ẹ̀gbin ọwọ́ èrè ọwọ́ ọ̀bùn kò sí ohun tí ó mú ọ kí ọkàn rẹ kọjá ọkàn tó dọ̀tí ọkàn búburú ọkàn tí ọ̀dà kò ní sí ohun kan tí ó mú ọ kí ọ̀rọ̀ ẹnu rẹ kó di ọ̀rọ̀ ìtàn ọ̀rọ̀ àríkèrèkè yìí tí ó múná Ọlọ́run dùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní kò ní sí ohun tí ó mú kí ẹ̀ṣẹ̀ rẹ kó di ẹ̀ṣẹ̀ búburú èyí tó sì ń rin ìrìn búburú tó ń kéde èyí tó ń lọ síbi búburú àbí tó ń káàkiri lọ síbi tí ọ̀dà náà tọba kún fún ọgbà àtìmájọ wípé ìgbàgbọ́ rẹ yóò tún gbòòrò yóò tún níra yóò tún sanra sí i láti lè mọ̀ wípé kò sí ohun tó dára tó ti pé kéèyàn láti mọ ìyìn Ọlọ́run kéèyàn ti mọ gbòòrò àga kéèyàn ti mọ fọpẹ́ ìyìn àtògo fún Ọlọ́run nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní ipòkípò tí yẹn bá wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run yóò fún ọ ní agbára láti lè pọ̀ nígbàgbà àti ní ìgboyà láti mọ̀ wípé kíni ó ṣe pàtàkì láti mọ gbé nínú ìfẹ́ àti àṣà àti ìlànà Ọlọ́run láti mọ̀ nínú ìlànà rẹ̀ nítorí pé nípa ṣeré ni Ọlọ́run ti ń bùkún àwọn àyànfẹ́ rẹ̀ Ọlọ́run ti gbé àwọn àyànfẹ́ rẹ̀ ga so yóò wá nira fún ìjọba Sátánì àti àwọn ènìkà ègún èpè àti májẹ̀mú rẹ̀ láti lè kojú rẹ̀ so ó nídìí ọgbọ́n àti màṣẹ Ọlọ́run lẹ́yìn ìgbà tó bá ti kún fún ọgbọ́n àti màṣẹ Ọlọ́run ohun tó tún ní ìgbé ìgbàgbọ́ rẹ̀ kọ́ àmọ́ sọ́láṣí lójoojúmọ́ ọ̀nà tó ìgbàgbọ́ sì fi mọ́ sọ́láṣí lójoojúmọ́ lẹ́yìn ìgbà tó ti béèrè fún ọgbọ́n àti màṣẹ Ọlọ́run òun náà ní wípé mọ̀ ń ṣe bó ṣe ń ṣe lójoojúmọ́ mọ̀ ń kà mọ̀ ń kẹ́kọ̀ọ́ mọ̀ ìjíròrò mọ̀ sàṣà ọ̀nà ọ̀rọ̀ lọ́rọ̀ mọ̀ jẹ́ kọ́rọ̀ Ọlọ́run kó jìnnà sí ẹnu rẹ̀ àwọn òfin rẹ̀ mọ̀ rántí wọn nígbà gbogbo mọ̀ kíyèsí wọn láti mọ̀ pa wọn mọ́ Ọlọ́run gangan fúnra rẹ̀ mọ̀ rí wípé kíni ojoojúmọ́ lọ ń wá ojú rere rẹ̀ rí kò sí rí ojú rere rẹ̀ ojoojúmọ́ mọ̀ rí wípé kíni ọ̀hún rẹ̀ rẹ̀ sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ níwájú Ọlọ́run ó sì rí wípé kò sí tàbí ṣùgbọ́n kankan gbogbo béèrè rẹ̀ pátápátá ló padà jẹ lọ́wọ́ nígbà tí àkókò nǹkan bá tó agbára ti lè ṣeré lóko tó ṣe lọ́gbọ̀ọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀mí mímọ́ ìmísí ọgbọ́n àti màtúlẹ̀ Ọlọ́run àlàyé láti nígbàgbọ́ tó gbòòrò tó gbilẹ̀ tó lágbára èyí tí ń wó di Jẹ́ríkò èyí tí ń wó àwọn tí ń sí àwọn òkè láìníjì tí ń yí wọn lọ sínú òkun ní orúkọ Jésù ọlọ́gbẹ̀ wa ẹ̀mí àti ẹ̀ gbogbo àkókò àtàbà sì ti ń ké pẹ̀lú Ọlọ́run lọ́gán Ọlọ́run yóò mọ̀ dára lóhùn béèrè wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo gbọ́ orúkọ rẹ̀ ká mo yàn ológo mo sọ wípé o ṣe èyí fún títí ó bàtà agbára lórí ayé mi fún ọ̀rọ̀ yìí bí tó tún fi bọ́ mi ní òwúrọ̀ yìí fún ọ̀rọ̀ yìí bí tó tún fi sọ mi dálágbára ní òwúrọ̀ yìí láti jẹ́ kí n mọ̀ wípé ìgbàkúgbà tí mo bá nídìí ọgbọ́n ìmọ̀ àtòyé kí n bè lọ́wọ́ rẹ̀ wọ̀ yóò sì fi fún mi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá gbogbo orúkọ rẹ̀ ká mo yàn ológo mo fọpẹ́ ìyàtọ̀ forúkọ mo sọ wípé o ṣe èyí fún títí ó bàtà agbára rẹ̀ ní ọ̀sùn ní òwúrọ̀ tí o tún fi hàn nípasẹ̀ ẹ̀kọ́ rẹ̀ yìí bí tí o tún fi bọ́ mi tó tún fi kọ́ mi tó tún fi sí mi ní ọ̀sùn ní òwúrọ̀ láti jẹ́ kí n mọ̀ wípé ìwọ sì wà pẹ̀lú ìwọ kò fi mí ṣe wọn kò sì ní fi mí ṣe nígbà kankan pàápàá jùlọ láti jẹ́ kó yé mi dájú wípé ìgbàkúgbà ni mo tún ní àǹfààní láti lè mọ̀ béèrè fún ọgbọ́n ìmọ̀ àti àtìmíṣe rẹ̀ ìwọ sì mọ̀ fún mi ní ọ̀tún lójoojúmọ́ ètò pé ìwọ nìkan ṣoṣo lọ́lọ́run ti ń fi ọgbọ́n àti àtìmíṣe fún ni ògo ni fún orúkọ rẹ̀ bàbá mo yìn ọ́ lógo fún ọ̀rọ̀ iyebíye ni èyí tó tún fi bọ́ mi ní òwúrọ̀ yìí mo yìn ọ́ lógo àní fún ọ̀rọ̀ iyebíye ni tí o tún fi sinmi ní ọ̀tún ní òwúrọ̀ yìí mo yìn ọ́ lógo fún ọ̀rọ̀ iyebíye ni àní tí o tún fi dá mi láre ní ọ̀tún ní òwúrọ̀ yìí láti tún fi jẹ́ alágbára nínú rẹ̀ àní láti tún lè pọ̀ sí ní ìgbàgbọ́ nínú ètò àtiwá lọ ògo ni fún orúkọ rẹ̀ bàbá ọmọ ẹ̀mí mímọ́ èyí ni fún orúkọ rẹ̀ atóbi jùlọ ayé rẹ̀ bàbá gba ọpẹ́ Olúwa gba èyí mi Olúwa gba ọpẹ́ Olúwa gba èyí mi àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ èyí fún àdé ẹ̀kọ́ rẹ̀ iyebíye èyí tí o tún fi gbé mi tí o tún fi rú mi lọ́kàn sókè láti lè mú kí ìgbàgbọ́ mi kó tún lè gbòòrò kó tún lè sanra ṣùgbọ́n tó lọ láti lè mọ̀ àní ọ̀nà wo mo lè gbà fi lè mọ rí nǹkan gbà lọ́wọ́ rẹ̀ nígbà tí mo bá béèrè àti pé báwo ni ìbéèrè mi kò níwájú rẹ kò fi ní já sí asán kò fi ní já sófo ìyẹn igbe àti ẹ̀bẹ̀ mi níwájú rẹ àdúrà dada ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayé gbogbo orúkọ rẹ̀ gàmú yorùbá mọ sọ wípé o ṣe èyí fún ẹ̀kọ́ rẹ̀ yé bí tó fi bọ́ mi lówùúrọ̀ yìí láti jẹ́ kí n mọ̀ kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ kí n ṣe ìjẹ́ pé mi ò fi lè mọ képe ọ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo tẹ́mi ó sì lè mọ rí ìdáhùn sí gbogbo ìbéèrè mọ́ pátápátá èyí tí mi fi lè mọ képe ọ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo èyí tí gbogbo ìbéèrè mi àti gbèmí níwájú lójoojúmọ́ àyè kò fi ní já sẹ́sẹ̀ kò fi ní já sòfò ògo ní fún orúkọ rẹ̀ bàbá mẹ̀mí mímọ́ ayé rẹ̀ mo gbé orúkọ rẹ̀ ga o àtòbìjì mo gbé orúkọ rẹ̀ ga o mo fi ọpẹ́ ìyìn àtògbóyà fún orúkọ rẹ̀ mo sọ pé kábíyà ò
ṣe ọlọ́run ayérayé ìjìnlẹ̀ fẹ́ gba ọpẹ́ Olúwa gba ìyìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ìyìn ìwọ àìníwọ̀ nìkan ló gbó yẹ fún ànímọ́dá gbogbo padà sọ́dọ̀ fún oore ńlá yìí tí wọ́n ṣe ní ayé mi láti jẹ́ kí n mọ àní àwọn kan tó tà àti àwọn kan tó yẹ àti àwọn kan tí kò yẹ kí àwọn kan tó yẹ kí n yàgò fún kí ìgbà àtẹ̀bẹ̀ kó lè mọ jẹ́ tọ́wọ́ bá níwájú rẹ̀ kí ló sì lè mọ rí dáhùn sí gbogbo béèrè mi ní ojoojúmọ́ ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ọmọ ògo ní forúkọ rẹ mímọ́ ayé rẹ bàbá gba ọpẹ́ Olúwa gba ìyìn ni agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi amen. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún ìtura tuntun mìíràn tó tún mú wọnú ayé mi nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wọ̀nyí tí ó tún fi bọ́ mi fún ìgbéga tuntun mìíràn tí ó tún mú dé bá ayé mi nípasẹ̀ ẹ̀kọ́ rẹ̀ tí wọ́n fi bọ́ mi fún ayọ̀ àti àlàáfíà tí ó lẹ́gbẹ́ tí ó lójúmọ́ tí ó nákàwé tí kìsá tí kìtì tí ó tún mú wọnú ayé mi wá nípasẹ̀ ẹ̀kọ́ rẹ̀ tí ó tún fi bọ́ mi ní òwúrọ̀ yìí àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo gbórúkọ rẹ ká mo yọ lóògùn mo sọ wípé o ṣe ẹ̀yìn fún ọ̀rọ̀ rẹ yé bí ọtọ́ tó fi bọ́ mi lówùúrọ̀ yìí ìjà pé wọ́n sì fi ipasẹ̀ ọ̀rọ̀ rẹ yìí nípasẹ̀ wọ́n sì mú kí ìgbéga ọ̀tun rere kó dé bá ayé mi àyípa rere kó tún kó dé bá ayé mi àní ohun rere ọ̀tun mi àní kó tún wọnú ayé mi wá ìtẹ̀síwájú rere ọ̀tun mi ó tún mú kó dé bá kó tún wọnú ayé mi wá nípasẹ̀ ọ̀rọ̀ rẹ bí àti ẹ̀kọ́ rẹ tí wọ́n fi bọ́ mi lówùúrọ̀ yìí ògo ní forúkọ rẹ bàbá mi mímọ́ ògo ní forúkọ Ọlọ́run ayérayé Ọlọ́run èmi àní èmi tó ń jẹ́ èmi tí ó jẹ́ èmi ó ṣe bẹ̀rù mo sọ wípé ògo ní forúkọ rẹ mo sọ pé ìyìn ní forúkọ rẹ gbogbo ògo àti láti mo dá padà sọ́dọ̀ rẹ o ànífọ́ orí láì tí wọ́n ṣe ní ayé mi nípasẹ̀ ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n mú tẹ̀síwájú rere ọ̀tun dé bá ayé mi ṣe tí wọ́n mú gbà ọ̀tun rere bá ayé mi ṣe tí wọ́n mú àní ohun rere ọ̀tun wọnú ayé mi àyè tí wọ́n mú kí ògo tuntun kó tó wọnú ayé mi wá tí wọ́n tún mú ìgbéga ọ̀tun dé bá ayé mi ṣe Olúwa o mọ̀ ṣe o ológo jùlọ o mọ̀ ṣe o ìjìnlẹ̀ fẹ́ mọ́ sọ wípé o ṣe o èyí àyè mọ́ bẹ̀rù ya gba ọpẹ́ Olúwa gba ìyè mi Olúwa gba ọpẹ́ Olúwa gba ìyè mi títí èmi ọmọ yàn lè mọ̀ gbórúkọ rẹ ká ayé rẹ bàbá gba gbogbo ogun Olúwa gba gbogbo ìyè agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ó ní béèrè a ó sì fi fún ọ mo náà ké orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára èyí tí mo fi lè mọ pọ̀ nígbàgbọ́ nínú rẹ èyí tí mo fi mọ béèrè ohun gbogbo nínú rẹ pẹ̀lú gbàgbọ́ tó jinlẹ̀ tó gbòòrò láì ní iyèméjì kankan nínú àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ láti òkè wá Olúwa gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún o Olúwa gbé wọ̀ mí lódìdí àjùlọ ọba tó ń ṣe ìgbà àdébìlẹ́bì ni iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ dà Olúwa ni mo béèrè fún yá gbé wọ̀ mí lódìdí èyí tí mo fi lè pọ̀ ní gbàgbọ́ nínú ẹ̀jú tàṣẹ wa lọ èyí tí mo fi lè mọ̀ pọ̀ ní àkọ̀tún ní mọ̀ gbòòrò sí ojoojúmọ́ ní ọ̀tún àní nínú gbàgbọ́ mi ìdí ìgbàgbọ́ mo sì mọ̀ gbèrè mọ̀ gbòòrò mọ̀ sara sí ojoojúmọ́ ìjẹ́ pé àní iye méjì kò ní àǹfààní àtìlẹ́yìn kankan láì lára ní ayé mi lábẹ́ bó ti wù kó kéré tó bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ bẹ́ẹ̀ kún fún agbára rẹ̀ èyí lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi lè mọ pọ̀ sí ní ọ̀tún àní nínú gbàgbọ́ mi nínú rẹ̀ sẹ̀ àti gbàgbọ́ mi ó fi mọ pọ̀ tó fi mọ gbòòrò tó fi mọ gbòòrò tó fi mọ sara sí nígbàgbọ́ nínú rẹ̀ àní láti mọ kékeré láti mọ bèrè gbogbo lọ́wọ́ rẹ̀ èyí tí èméjì kan kò fi rẹ̀ rárá tó ti wù kó kéré mọ́ bàbá kún fún lẹ́mìí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún lẹ́mìí mímọ́ Olúwa kún fún agbára èyí lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún agbé wọ̀ mí lódìdí èyí lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ ni mo bèrè fún agbé wọ̀ mí lódìdí èyí lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ Olúwa gbé wọ̀ mí lódìdí láti ọ̀ bàbá kún fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ sí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ìgbàgbọ́ mi nínú rẹ̀ ní ojoojúmọ́ ní ọ̀tún yóò mọ sanra sí yóò mọ gbòòrò sí yóò sì mọ ní gbogbo ojú tí àtẹ̀wá lọ pàápàá jùlọ àní ìgbàgbọ́ mi nínú rẹ̀ àní yóò lè mọ sí àwọn òkè lánìtì yóò lè mọ sí àwọn fèrèsé ọ̀run àti gbogbo tí ń ṣe ilẹ̀kùn ògo ilẹ̀kùn orí pápátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún Ọlọ́run ògo bàbá kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ ayérayé ìwọ Ọlọ́run alágbára jùlọ iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún ẹ̀mí àwọn olè ọ̀yà ní orúkọ Jésù kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ àyínà ẹ̀mí mímọ́ àti agbára rẹ ìtì ìgbàgbọ́ mi àyìn yóò tún fi ní gbogbo ju bó ṣe ní gbogbo lọ àyìn yóò tún fi mọ sara sí ní ọ̀tún lójoojúmọ́ bó ṣe sanra lọ yóò fi mọ ga sí ní ọ̀tún lójoojúmọ́ bó ṣe ga lọ tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wípé àní àwọn òkè ńlá pẹ̀lú agbára àti àṣà àtìlẹ́yìn rẹ
èmi ò lè mọ ṣe wọn níjì àyínkú òníbi tí wọ́n wà lọ sínú ọkàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ àdé èmi ò lè mọ ṣe àwọn fèrèsé ọ̀rọ̀ èyí tó kún fún ògùn àṣọ láti bùkún àti gbéra bẹ́ẹ̀ ni gbogbo tí ń ṣẹlẹ̀ gbogbo rẹ̀ bùkún pátá àdé ò lè mọ jẹ́ ṣe fún mi Olúwa kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo fi fà gbé wọ̀ mí lódìdí èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára mo fi fà gbé wọ̀ mí lódìdí èyí tí mo fi lè mọ pọ̀ ní ìgbàgbọ́ nínú rẹ̀ ní ọ̀tún lójoojúmọ́ èyí tí ìgbàgbọ́ mi fi lè mọ ní gbogbo ní ọ̀tún lójoojúmọ́ jà sí wa lọ èyí tó fi mọ sara sí ní ọ̀tún lójoojúmọ́ jà sí wa lọ èyí tó fi mọ ga sí ní tó ti mọ gbòòrò sí ní ọ̀tún lójoojúmọ́ jà sí wa lọ bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára èyí náà mímọ́ àtàgbára mo bèrè fún agbóhùn mi lódìdí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi mọ pọ̀ ní àkọ́tún ọgbọ́n ìmọ̀ òye àti mísílẹ̀ lójoojúmọ́ èyí tí mo fi mọ pọ̀ ní àkọ́tún ọgbọ́n ìmọ̀ òye àti mísílẹ̀ lójoojúmọ́ láti mọ gbìnlẹ̀ nínú ìgbàgbọ́ àìníyèméjì nínú wo tó bá pọ̀ fún ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run alààyè ní ojoojúmọ́ gbogbo nǹkan tó bá ń ṣe yóò mọ yàtọ̀ sí ti gbogbo ènìyàn nǹkan táwọn èèyàn ń ṣe nìwọ náà ó ṣe ṣùgbọ́n títí ẹ yóò tún mọ yàtọ̀ sí títí wọn àwọn àmọ̀ wò pé tèmi tí mo ṣe nìwọ náà ṣe bóòní ti tèmi ṣe dájú tiẹ̀ lọ àwọn àmọ̀ nàìjíríà pé bóòní ti tèmi ṣe dájú títí wọn lọ ọgbọ́n ìmọ̀ òye Ọlọ́run ni nítorí pé gbogbo kan tó bá ti kún fún ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run alààyè pẹ̀lú gbàgbọ́ tó ní gbogbo tó jinlẹ̀ tó sì ń sara sí lójoojúmọ́ kò sí ohun kan tó ṣe táwọn ènìyàn mọ̀ nàgà láti mọ̀ wò pé ta lè lè kí ló dé lójoojúmọ́ ìsàyàn tuntun kìí sọ̀rọ̀ owó kọ́ mọ́ ìnáwó gbogbo nǹkan tó bá kọ́ àìdán tó bá sọ̀rọ̀ gan ọ̀rọ̀ rẹ̀ àwọn èèyàn mọ̀ iye ẹ̀wò bí ibo lè ti rọ̀rọ̀ tí ń sọ yìí ibo ló ti wá wá ọgbọ́n ìmọ̀ òye àti ìmísí Ọlọ́run pẹ̀lú agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ ni káwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ayérayé kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo ní ọ̀tún kí n mọ̀ pọ̀ ní ọgbọ́n ìmọ̀ òye àti ìmísí rẹ̀ láti mú kí ìgbàgbọ́ mi nínú rẹ̀ kó túbọ̀ ní gbogbo ju bó ṣe ní gbogbo lọ kó túbọ̀ sàn ju bó ṣe sanra lọ àní kí ọ̀rọ̀ ayé mi kó túbọ̀ mọ jẹ́ ìyàlẹ́nu rere ayọ̀ ńlá fún gbogbo ènìyàn ju bó ṣe jẹ́ lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún Ọlọ́run ayérayé gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún Ọlọ́run rẹ ní orúkọ Jésù gbé wọ̀ mí lódìdí èmi àní ẹ̀mọ́ bẹ̀rẹ̀ kó mi fún iná mi mímọ́ àti agbára rẹ ìjẹ́ pé nígbà gbogbo ní ọjọ́ gbogbo ojú tàtẹ̀ wá lọ ní ọ̀tún èmi ó tún bọ̀ mọ́ pọ̀ sí ní ọgbọ́n ìmọ̀ òye àti ìmísí àti àṣẹ rẹ àìjẹ́ pé yóò tún mọ gbàgbọ́ mi nínú rẹ àìní ìgbàgbọ́ mi nínú rẹ yóò tún bọ̀ ní gbogbo ju bó ṣe ní gbogbo lọ yóò tún bọ̀ mọ́ sàn àjú bó ṣe sàn lọ yóò tún bọ̀ mọ́ gbìnlẹ̀ ju bó ṣe gbìnlẹ̀ lọ yóò tún bọ̀ mọ́ ga yóò tún bọ̀ mọ́ ní omi lára ju bó ṣe ní omi lára lọ tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ pé gbogbo ọkọ tí wọ́n máa ṣe àníyàn mọ̀ jẹ́ ìyàlẹ́nu ayọ̀ ńlá fún gbogbo ènìyàn àwọn ọmọ rí títóbi agbára àti ìyanu rẹ débi pé ẹ̀yin ó sì mọ iye àwọn èèyàn tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé kí ni ìnàgà wọn lójoojúmọ́ yóò mọ ọ̀sẹ̀ tí mo sọ pé bóòlù òṣìṣẹ́ kí ni dání ilé ìgangan tó ń dára yìí o èyí tó ń bò yóò sì mọ jẹ́ tiwọ́ Ọlọ́run ara yìí bàbá kọ́ mi fún náà mi má tagbára rẹ àyà kọ́ mi fún náà mi má tagbára rẹ àyà kọ́ mi fún náà mi má tagbára rẹ àjọ kọ́ mi fún náà mi má tagbára rẹ ní àkọ́tún ní ọ̀tún lójoojúmọ́ ẹ̀yà kí tó bọ̀ pọ̀ sí ní ọgbọ́n ìmọ̀ òye àti ìmísí ètò tẹ̀wọ́n lọ àní kí gbàgbọ́ mi nínú ẹ̀ kó tó bọ̀ ní gbogbo kó tó bọ̀ sára kó tó bọ̀ tóbi kó tó bọ̀ gbìnlẹ̀ kó tó bọ̀ gbòòrò kó tó bọ̀ gà sí ní ọ̀tún lójoojúmọ́ àìnínú rẹ̀ láti mọ ṣohun títún ara rẹ̀ lójoojúmọ́ ìjà gbogbo ọkọ̀ tí wọ́n máa ṣe àníyàn mọ mú àìrí àìtọ́ ga tó ta ìdání èyí gbogbo yóò sì mọ̀ rí tẹ́yìn ó ti máa ó sì mọ̀ ṣe wọ́n láti mọ̀ mú ọmọ ètò ìmọ̀ sí mọ̀ dáhùn lóore pé ìwọ àníwọ̀ Ọlọ́run kì í ṣẹlẹ̀ mìíràn wọ́n nìkan lógo tó yẹ ìwọ nìkan ní ogun àti yín yẹ bàbá oyakun fún ẹ̀mí mímọ́ oyakun fún agbára rẹ oyakun fún ẹ̀mí mímọ́ oyakun fún agbára rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù má gbàgbé o oníyèméjì kì í rí kankan gbà lọ́wọ́ Ọlọ́run mọ́ sí iyèméjì fi ìgbàgbọ́ gba àwọn àdúrà tó ń gbà fi ìgbàgbọ́ gbẹ́kẹ̀lé Ọlọ́run fi ìgbàgbọ́ bá Ọlọ́run rìn jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó sì mọ sanra sí ní ojoojúmọ́ lóòrèdóòrè jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó mọ ní gbogbo tuntun mìíràn ní ọ̀tún lóòrèdóòrè ó sì rí wípé kí ni àdúrà tó ń gbà yẹn kì í ṣàgbàdànù àdúrà Sátánì kò tó bẹ́ẹ̀ jẹ́ tó pé owó yìí dànù nítorí pé kí ni gbogbo àdúrà tí àjọ ń gbà yìí kálukú wa yóò ní ẹ̀rí rere tiẹ̀ lórí àdúrà rẹ̀ so káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nínú rẹ̀ àìsè kí tó wá kó kí tó jẹ́ iná àrá àjọnirun pátápátá àti àpáta ìdìgbòlù ìtẹ́nikẹ́ni bá kọlù afọ́tútù èké tí má sì kọlù á sì lọ lulú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀
fún gbogbo àwọn ìka ènìyàn àwọn ẹni bí ẹni búburú àní àwọn ayọ̀lẹ́nà apọ́ni lójú àwọn adáni afapọ́ni sọfọ àwọn adáni lóṣooṣù kan náà àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo bèrè fún agbé wọn lódìdí àjùlọ Ẹlẹ́dùmarè kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ẹlẹ́dàá ọ̀run àti ayé o kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ìwọ tó di gbogbo agbára ní kàyílẹ̀ yàtúndọ̀ òun ní kàwọ́ kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ àní nínú rẹ ní orúkọ Jésù Kristi ju ti àtẹ̀yìnwá lọ ọ̀yà sọ mi di iná àti ara àjọnu rẹ pátápátá àní ju ti àtẹ̀yìnwá lọ sọ mi di iná àti àjọnu nínú rẹ pátápátá àní nínú rẹ sẹ́jú tàṣẹ wọ́n yà sọ mi di àpáta ìdìgbòrò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ àní gbogbo ẹgbẹ́ tó bá kọlù kọ́ ọmọ fún tútù èké tó má ṣe kọlù kó sì mọ̀ lọ lòlò àní kí gbogbo tí ń ṣe àwọn àìní àwọn ọ̀tá àwọn ẹnibẹ́ni búburú ni àwọn afọ àkọ́kọ́ ìṣòfò àwọn adájọ́sọ́jú kan náà àwọn ẹ̀dára ni àìkọ́ àti àwọn àti gbogbo àkọ́mọ ti àwọn tí mo ti ohun tẹ́rù kọ́mọ ti àwọn tí mo ti ohun tẹ́rù bàbá sọ mi di iná àti ara nínú rẹ pàpàtà ẹ̀yà sọ mi di àpáta ìdìgbò nínú rẹ pàpàtà kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ sẹ́yìn àní jútà tẹ̀ wá lọ nínú rẹ ẹ̀yà kí n di àpáta ìdìgbò lò kí n di iná àti ara jóná pàpàtà láti mọ ohun gbogbo tí ń ṣe àwọn àìní àwọn ẹnibẹ́ni búburú pàpàtà àní láti mọ kọlù láti mọ dọ̀wọ́ lórí pàpàtà àní láti mọ báyìí láti mọ palẹ̀ ọmọ kò lórí ara yẹ àní láti mọ sọ gbogbo wọn di òkú àti ohun tí kò ṣe àti ohun tí ò lágbára mọ́ bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ iná ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún Olúwa gbé wọn lórí iṣẹ́ ilé ìgbàgbọ́ mo béèrè fún agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ káwọn méjèèjì sókè bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ nínú rẹ kọ́ wá sọ mí di ẹ̀rù àti jìnnìjìnnà fún gbogbo àwọn ìka ènìyàn ẹ̀rù ńlá èyí tí ń dàbí padà sórí níbi àṣàṣe padà sórí aláṣàṣe èpè padà sórí elépè ó bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ sẹ́ nínú rẹ sọ mí di ẹ̀rù ńlá fún gbogbo àwọn níbi àwọn ìka ènìyàn níbikíbi yòówù kí n lè wà lágbàáyé àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ó mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ní àkọ́tún ya gbé wọ̀ mí lódìdí ayé mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ní ọ̀tún ya gbé wọ̀ mí lódìdí nínú rẹ ní orúkọ Jésù Kristi àyíké díẹ̀ ẹ̀rù ńlá àti jìnnìjìnnì àyè fún gbogbo àwọn ìka ènìyàn fún gbogbo àwọn ẹni bí àwọn ènìyàn fún gbogbo àwọn abayín náà yẹ jẹ fún gbogbo àwọn afàkókò yìí ṣòfò àyè fún gbogbo àwọn tí wọ́n pè àwọn ènìyàn búburú ó tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wípé àní gbogbo ìgbésẹ̀ kí ìgbésẹ̀ bí wọ́n bá gbé àní orí ara wọn ni wọ́n mọ̀ fi rò bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ẹ̀rù àti jìnjẹ́ ẹ̀rù rẹ̀ pọ́pátá àìníjú tí àtẹ̀yìnwá lọ èyí tí dàbí padà sórí níbi àṣírí padà sórí aláṣẹ èyí tẹ́ pé gbogbo gbàkúgbà bí kíbi sáà ti pé kó àjọpọ̀ àìní ibi àní búburú ní àdéhà nípa tèmi èyí náà àti ara àti kó òòyì ọmọ tí wọ́n kà bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àyà kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ àjọ kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ nínú ẹ̀ kí n di ẹ̀rù ńlá pátápátá nínú rẹ̀ àìkíjì jìnjìn ńlá pátápátá nínú rẹ̀ èyí tí ń gbé gbogbo tí ń ṣe ẹ̀rù àti jìnjìn ní ayé ló pàtàkì ìtòrí pé ìwọ ni Ọlọ́run ẹ̀rù àti jìnjìn ńlá èyí tí ń gbé ẹ̀rù mi àti ń gbé jìnjìn ayé mi bàbá kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ nínú rẹ̀ asọ́bi di ẹ̀rù àti jìnjìn ayé mi pátápátá àyè tí ń gbé ẹ̀rù àti jìnjìn ayé mi èyí tí ń dà ní padà sórí ibi àṣírí padà sórí àṣàṣe èyí tí àyè kẹ́yìn àyíkó àti robita kì í gbé àti gbógun ṣe èyí yóò lè gbógun ti jẹ mọ́ ìyẹn gbé gbígbá gbé kọ́ àjọpọ̀ níbi nípa tèmi èyí náà àti ara àti kú dẹ́mọ̀ tó wọn bàbá kọ́ fún ẹ̀mí àti agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ gbogbo tí ń ṣe ilẹ̀ mi gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi gbogbo tí ń ṣe ògo àti ire mi ọ̀yá kó bẹ̀rẹ̀ sí di gbígbà padà fún mi báyìí láì múnira kankan dání kó bẹ̀rẹ̀ sí di gbígbà padà fún mi kó sì mọ di lílò fún mi láì múnira àti ìdíwọ́ kankan dání kí gbogbo ògo yìí kó sì mọ jẹ́ tiwọ́ Ọlọ́run alààyè àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ àti kò yá gbé wọ̀ mí lódìdí ayérayé mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ sẹ́ ní orúkọ Jésù gbé wọ̀ mí àjùlọ mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ní orúkọ Jésù gbé wọ̀ mí ètò ìjọba rẹ débi wípé kí àní gbogbo tí ṣe ẹ̀tọ́ mi àní ìpín mi ilẹ̀ mi ògo mi àní ìṣeré mi pápátá àní ìrẹ́rẹ́ pápátá àní kó bẹ̀ sí ti gbígbà fún báyìí láì múnira kankan dání nípa ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ nípa ọgbọ́n ìmọ̀ àti òye rẹ bàbá àní orúkọ Jésù kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ
rẹ̀ àyà kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ àjùlọ kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ ní orúkọ Jésù àlọ́ kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ ohun gbogbo tí ń ṣe ilẹ̀ mi ohun gbogbo tí ń ṣe ìpè mi ohun gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ohun gbogbo tí ń ṣe ìṣeré mi àdìkọ́ bẹ́ẹ̀ sì di gbígbà fún pápátá báyìí láì múra kan dání àdìkọ́ bẹ́ẹ̀ sì di gbígbà padà fún báyìí láì múra kan pẹ̀lú ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ àdìkúgbò ẹ̀kọ́ bẹ́ẹ̀ sì gbàgbọ́ ẹ̀ padà báyìí àdìkọ́ bẹ́ẹ̀ sì di gbígbà padà fún mi sẹ́ àdìkọ́ bẹ́ẹ̀ sì di gbígbà padà fún mi àìnípa ọgbọ́n ìmọ̀ òye àti àtìmísọ́ rẹ̀ sẹ́ àdìkọ́ bẹ́ẹ̀ sì di gbígbà padà fún mi gbogbo tí ń ṣe ilẹ̀ mi àti ìpè mi àdìkọ́ bẹ́ẹ̀ sì di gbígbà fún mi bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ láti ọ̀dọ̀ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo ṣe agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ìkórè ayọ̀ ni mo fẹ́ bàbá ayérayé ìkórè ayọ̀ ni mo béèrè fún mo fẹ́ mọ kórè ayọ̀ Olúwa mo béèrè fún ìkórè ayọ̀ iná mi mímọ́ àti agbára rẹ̀ dà òtí mi fi lè mọ kórè ayọ̀ nígbà gbóná ọjọ́ gbogbo ní gbogbo ọ̀nà mi ìkórè ayọ̀ tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ìgbéga àti ogun àti ṣe rere rẹ̀ èyí tó kún fún gbogbo tí ń ṣe ẹ̀bùn rere ẹ̀bùn pípé látòkè látòrí tẹ̀mí mọ́ wa bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára láti mọ kórè ayọ̀ ìjẹ́ pé ànító àìṣe pàdé akùnrin àṣẹ tó bẹ̀ tí kò sáré gbà ní ọmọ jẹ́ débi pé àmọye gba àwọn ènìyàn lọ́nà gba àwọn èèyàn wọ́n mọ̀ jàǹfààní nínú rẹ̀ ayé wọn sì mọ rí ìyanu ayé wọn sì mọ gba ìgbàlà bẹ́ẹ̀ ni gbogbo ògo sì mọ jẹ́ tiwọ́ lọ́wọ́ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wọn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ìkórè ayọ̀ ni mo fẹ́ mọ kó ìtọ́pẹ́ ìwọ Ọlọ́run olùkórè ayọ̀ tí kórè ayọ̀ tí kórè rere ìdí mo ṣe kéde orúkọ Jésù kún mi fún ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ayérayé bàbá kún mi fún ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìtọ́pẹ́ nípa agbára rẹ̀ àti ní ẹ̀mí mímọ́ rẹ̀ àìnípa ọgbọ́n ìmọ̀ rẹ̀ àti mísírì àti ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ lèmi ti lè mọ kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àyè tó lẹ́sẹ̀ kọ́dà ní akọ̀wé dàṣẹ́ láàánú kó tó bẹ̀ tí mo ṣe láti bá ìkórè ayọ̀ tó fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún àti oríire gbogbo pápátá ògo ọlá àti àti ẹgbẹ̀rún rẹ̀ ẹjọ́ pé láti òkè wá bàbá ní orúkọ Jésù akún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára láti òkè wá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àjùlọ kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ẹlẹ́dà kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún gbé wọ̀ mí lódìdí àní iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún orúkọ Jésù gbé wọ̀ mí lódìdí àní tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni nípa ọgbọ́n ìmọ̀ àti ìṣe ìlú ayé mi pẹ̀lú àtìlẹ́yìn rẹ̀ Ọlọ́run ayérayé ológo jùlọ ọ̀yá kí n bẹ̀rẹ̀ sí ní kórè àìlọ́pọ̀lọpọ̀ láì ní àyè tó dáa ṣẹ́kọ̀ọ́ ní akọrin àṣìlẹ̀ àní kí n bẹ̀rẹ̀ sí ní kórè àìlọ́pọ̀lọpọ̀ ní àyè tó dáa ṣẹ́kọ̀ọ́ ní akọrin àṣìlẹ̀ tó bẹ̀ sí kí o ṣẹlẹ̀ àgbà àní kí n wípé àmọye gba àwọn ènìyàn lọ́nà gba àwọn ènìyàn àní kó bẹ̀rẹ̀ jáfa nínú rẹ̀ àyè wo tí wọ́n náà kó sì mọ́ gba yín padà rere àní láti mọ jẹ́wọ́ Jésù Kristu lórí àti ìgbàlà wọn àní kó sì mọ́ fún ògo àti fún Ọlọ́run aláyé pẹ̀lú Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àtàgbára rẹ̀ bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àtàgbára rẹ̀ àjùlọ kún mi fún ẹ̀mí mímọ́ àtàgbára rẹ̀ títóbi agbára rẹ̀ á fọ̀ fún ọ bó ṣe fẹ́ náà ayé mi kó ògo yóò sì mọ jẹ́ tirẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ó ní béèrè a ó sì fi fún òun á sọ wípé kí ni ó kọ ọgbọ́n fún ẹni pé kó béèrè lọ́wọ́ Ọlọ́run ti fi fún ni ọba tẹ̀síwájú pé ṣùgbọ́n kí ó béèrè ní ìgbàgbọ́ béèrè pẹ̀lú ìgbàgbọ́ tó gbóná láì ní iyèméjì kankan nínú kí nìkan tí o fẹ́ kọ́nà kó fàyè rẹ̀ dá lára béèrè kí ni ṣùgbọ́n tí ń bẹ nínú ayé rẹ̀ tó fẹ́ kọ́nà kó mú kó béèrè pẹ̀lú ìgbàgbọ́ tí ò níyèméjì nínú béèrè mo fi ń dán lójú pé níwọ̀n ìgbà tí ọ̀gá bá ti kíyèsí ọwọ́ rẹ̀ òun kíyèsí èrò ọkàn rẹ̀ òun kíyèsí ìrìn ẹsẹ̀ rẹ̀ òun tó jẹ́rẹ́ tí ọmọ tó ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run kò sí tàbí ṣùgbọ́n wàá rí ìdáhùn sí ìbéèrè rẹ̀ wàá sì kún fún ọpẹ́ àti ìyìn àti èrè lọ́pọ̀lọpọ̀ tó bẹ̀ tí kò sẹ́ni láti gbà so fún ìdí èyí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá ìbéèrè mi nìyí níwájú rẹ̀ ó yí ìta ayé mi padà sí rere yí ìta iṣẹ́ mi padà sí rere àní jẹ́ kí ẹ̀gàn ayé mi ẹjọ́ kó padà di ògo yẹn pé mú ẹ̀gàn yí ẹ̀gàn mi padà sí ògo yí yẹ̀yẹ́ mi padà sí ayẹyẹ yí ìpọ́nilójú mi sí àní iyì owó lórí gbogbo olùwàjọkọ́ bẹ̀rẹ̀ tó mi lọ́wọ́ àdúrà rẹ̀ dá ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá
ìbéèrè mi nìyí o níwájú rẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pé kébì kí n béèrè àìlè mi ó sì gbẹ mi jẹ́ n béèrè ní orúkọ Jésù Kristi ọ̀yà yí ìta ayé mi padà sí rere pátápátá ọlọ́run ayérayé wọ ọlọ́run máa tóbi jùlọ àní yí ìta ayé mi padà sí rere pátápátá nítorí pé ìwọ nìkan lọ ọlọ́run tó lágbára láti lè ṣe èyí kò sẹ́ni kankan tó lè ṣe àfiwọ́ olúwa ní orúkọ Jésù Kristi ọ̀yà yí ìta ayé padà sí rere ẹ̀gá ayé mi wá yí padà wá sọ́ di ògo àní ẹ̀gá ayé mi wá yí padà wá sọ́ di ògo ohun gbogbo tó jẹ́ ṣùgbọ́n nínú ayé mi sẹ́ bàbá wa mú kúrò ọ̀yà wá sọ ṣùgbọ́n ayé mi jẹ́ ẹ̀rí rere wá sọ gbogbo ṣùgbọ́n ayé mi jẹ́ ohun tí ó di ẹ̀rí ayọ̀ ńlá ẹ̀rí tó lógo tó tayọ jùlọ bàbá gbogbo mọ́ ilé mọ́ bá gbogbo mọ́ fagbára ká ṣe rere yẹn olúwa fòpin sínú ayé mi ọ̀yà fà wọ́n ya pẹ́rẹpẹ́rẹ ọ̀yà jẹ́ kí ohun rere àyè gbogbo pátá àyíkó jìnnà fún mi láti mọ̀ ṣe báyìí àyè jẹ́ kí ìgbéga rere gbogbo àyàkọ́bẹ̀ sì jìnnà fún mi láti mọ̀ ní báyìí olúwa àti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni ọ̀yà àní yí ìtayé padà ṣe rere àní yí ẹ̀gá ayé padà kó wá sọ di ògo fún mi yí gbogbo tí ń ṣe yẹ̀yẹ́ ayé padà kó wá sọ di ayẹyẹ fún mi yí gbogbo tí ń ṣe ẹ̀sìn ayé padà kó wá sọ di yíyí fún mi bàbá ọmọ ẹ̀mí mímọ́ ọ̀yà bẹ̀rẹ̀ sí ní gbé mi ró ọ̀yà bẹ̀rẹ̀ sí gbé mi ga àní ṣẹ́ ẹ̀dá tí yóò ṣàṣoṣo mi gbogbo àní àti yíyẹ mi wá yí padà ṣe rere jẹ́ ká yí padà rere kó dé bá mi sẹ́ ìtẹ̀síwájú kó bẹ̀rẹ̀ sí dé bá ayé kó bẹ̀rẹ̀ sí dé bá ṣe tó kó bẹ̀rẹ̀ bá ṣe ọ̀ṣọ́ àṣoṣo mi pátá àti dé mi pátá ní àwọn nítorí ògo àti ìlógo rẹ̀ bàbá yí padà ṣe rere. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù mo nígbàgbọ́ wípé ọ̀ ń gbàdúrà yìí pẹ̀lú ìtara mo sì nígbàgbọ́ wípé ọ̀ ń gbàdúrà yìí pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko tí kò níyèméjì nínú so orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa èyí tí mo ṣe nínú ẹ̀gàn yìí tó gẹ́ wo èmi ò fẹ́ mọ̀ kí ni ẹ̀gàn rẹ o ìyìn fẹ́ mọ̀ kí ni àwọn nǹkan tó jẹ́ bànújẹ́ ní ayé rẹ ṣùgbọ́n nǹkan ṣoṣo tó ṣe pàtàkì tó jẹ mí lógún ni pé kò ní èrè rere èyí tí mo fẹ́ kọ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé béèrè a ó sì fi fún èyí tí mo fẹ́ kọ́ tẹ̀lé ọ̀rọ̀ tó sọ wípé béèrè láì sí iyèméjì nínú Ọlọ́run ti sọ̀rọ̀ rẹ̀ ó ti parí ọ̀rọ̀ rẹ̀ ọwọ́ rẹ̀ ló kù sí ọwọ́ mi ló kù sí ọwọ́ kálukú ló kù sí báyìí láti rí tiẹ̀ bá lọ́wọ́ Ọlọ́run ó ní ẹ ké pè mí ó sì dá yín lò tó tọ́ bá ké pè Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ láì sí iyèméjì nínú dandan ni Ọlọ́run dán lóhùn o so dákun mo fi Ọlọ́run bẹ̀ ọ́ nítorí pé iyì ti tèmi láti lè yin Ọlọ́run lógo ni pé kí ọ̀rọ̀ rẹ kọjá sọ pé kọjá síre kọjá sáyọ̀ ìgbàkúgbà tó rẹ bá já síre tí bá já sọ pé tí bá já sáyọ̀ ní mọ jẹ́ ìwúrí tèmi tó pé èmi ò lè mọ dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ pé títóbi ní Ọlọ́run nítorí pé gbogbo ìgbà ti tèmi òun náà ni pé Ọlọ́run tó bá ṣe máa yàn èmi ò fẹ́ mẹni tí ń ṣe àní ti tèmi ni pé kó o ṣe tó tọ́ bá ṣe èmi ò lè yin Ọlọ́run lógo lè dá gbogbo padà sórí nítorí tọ́lọ́run retí nígbà gbogbo lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wà nìyí so fi ìtara gbà àwọn orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá ìbéèrè mi nìyí o gbogbo tí ń ṣe ṣùgbọ́n ayé bá mi mú kúrò pátápátá gbogbo tí ń ṣe ẹ̀gá ayé bá mi yé padà sọ́dọ̀ ògo fún mi gbogbo tí ń ṣe yẹ̀yẹ́ ayé mi bá mi sọ́jà ayẹyẹ ó gbogbo bíi tí a ti pọ́n mi lójú bàbá ti bẹ ní ọ̀run ó yá ṣàtúnṣe ayé mi yá kí n di ẹni èyí níbẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ìbéèrè mi nìyí o àní èyí tí mo ṣe nínú yẹ̀yẹ́ ẹ̀sìn ẹ̀gàn àbùkù ni àní apẹ́nilójú ni ó tó gẹ́ o ní orúkọ Jésù ẹ̀yà wá yí ìta ayé mi padà kọ́ sọ́ di rere sẹ́ ẹ̀gà ayé mi wá yí padà wá sọ́dọ̀ ògo àní ẹ̀gà ayé mi wá yí padà wá sọ́dọ̀ ògo gbogbo tí ń ṣe ṣùgbọ́n ayé mi pátápátá Olúwa bá mi mú kúrò pátápátá láì kù sí nìkan bá mi mú kúrò pátápátá ọ̀yà yí ìta ayé padà sí rere bàbá ọ̀yà yí ìta ayé padà sí rere àánú àti ìrọ̀fẹ́ ni mo béèrè fún bàbá ṣàánú fún mi o ọmọ ṣàánú fún mi o Olúwa ṣàánú fún mi o àní yí ìta ayé padà sí rere pátápátá ọ̀yà yí ìta ayé padà sí rere ọ̀yà mo béèrè fún àánú àti ìrọ̀fẹ́ rẹ bàbá ṣàánú fún mi àní yí ìta ayé padà sí rere pátápátá àní sọ gbogbo yẹ̀yẹ́ ayé mi di ayẹyẹ àní sọ gbogbo ẹ̀gá ayé mi di ògo fún mi ọ̀yà mú gbogbo tí ṣòṣùgbọ́n ayé mi kúrò ọ̀yà sọ̀rọ̀ mi dayọ̀ tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni ọ̀yà jẹ́ kí ìgbà rere ọ̀tún yá kó dé báyìí pọ̀ pátá àyè jẹ́ kí ìgbà ọ̀tún kó dé báyìí ṣe pọ̀ pátá ọ̀yà jẹ́ kí gbogbo orin àìtọ́kọ̀ mi gbogbo ẹ̀fẹ́ yakọ́ bẹ̀ tẹ̀ mi lọ́wọ́ ìbéèrè mi nìyí Ọlọ́run ayérayé àyè orin gbogbo tí ọkọ̀ mi gbogbo yà bẹ̀rẹ̀ sí fi lé mi lọ́wọ́ sẹ̀ orin gbogbo tí ọkọ̀ mi bẹ̀rẹ̀ sí fi lé mi lọ́wọ́ ọ̀yà bẹ̀rẹ̀ sí dámi láàrin nípa àánú àti ìrọ̀fà àti ojú rẹ̀ àti ìyọnú rẹ̀ èyí orí ògùn àti ní ògùn rẹ̀ bàbá bẹ̀rẹ̀ sí dámi láàrin ní gbogbo nípa wàgbà tó fi jọ lọ́rùn ni ọ̀yà ṣàṣepẹ́ ìrìn ayé mi orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta kọ́ wá lo àṣẹ ọwọ́ gangan fúnra rẹ ló fẹ́nu ara rẹ pàṣẹ fún gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè ìtòrúpọ̀ máa láṣẹ ló ń ṣe
àti fìdí rẹ̀ múlẹ̀ wípé pàṣẹ fún gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ mi nítorí ohun tí ọba fẹ́ kí wọ́n ṣe. So pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní ẹnu mi, ohun gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè, ohun gbogbo tí Ọlọ́run dá, ya ẹ bẹ̀ sí darí wá sọ́dọ̀ mi láti máa fi ohun gbogbo tí ọkàn mi gbògbó ẹ fún mi, láti máa fi ohun gbogbo tí ń ṣe ire tọ́ sí mi tọ́ yẹ mí lé mi lọ́wọ́. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi o, ohun gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè pátápátá, ohun gbogbo tí Ọlọ́run dá pátápátá, mo wọnú májẹ̀mú àti agbára àti àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run lọ. Nítorí Ọlọ́run gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ lọ, àti kọ́ nípa ti láti fìdí rẹ̀ múlẹ̀ nínú ìwé mímọ́ pé ọmọ aláṣẹ lèmi ṣe, àti fìdí rẹ̀ múlẹ̀ tẹ̀lé Ọlọ́run alààyè pé kẹ́ni kí n pàṣẹ gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ pátápátá. Ìjẹ́mọ̀ pa ní àṣẹ ní orúkọ Jésù Kristi. Ọ̀yá ẹ̀bẹ̀ sí tọ́mi láti mọ ti ṣe àmì fún mi, àì láti mọ fi oróré gbogbo tí ọkàn mi gbogbo ẹlẹ́mi lọ́wọ́, láti mọ fi oróré tí ayé mi nílò fún mi, àì láti mọ fi ohun gbogbo tí ń ṣe rẹ̀ ayé mi rè ní orúkọ Jésù Kristi. Ohun gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè pátápátá, ohun gbogbo tí Ọlọ́run dá pátápátá, ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi láti inú májẹ̀mú àti agbára àti àṣẹ Ọlọ́run alààyè wa. Àní èmi tí ń sọ̀rọ̀ àṣẹ jáde o, mo pa ní àṣẹ fún yín ní orúkọ Jésù Kristi. Ohun gbogbo tí Ọlọ́run pátápátá, ẹ̀bẹ̀ sí dárí gbogbo tí ń ṣe wá sọ́dọ̀ mi. Kí ni àwọn nǹkan tí ayé mi nílò ní rere, àì láti lè mọ ní tẹ̀síwájú tó ga tó lógo tó fọ̀ nínú láti mọ fọ̀ nínú ògo. Ọ̀yá ẹ̀bẹ̀ sí kó wọn lé mi lọ́wọ́, ẹ̀bẹ̀ sí gbogbo tí ń ṣe ayé ọ̀wọ́ wa mi ríṣẹ́. Kí ni àwọn kan tí ayé mi nílò ní rere, ọ̀yá ẹ̀bẹ̀ sí yọ̀dà rẹ̀ fún mi. Ọ̀yá àní ẹ̀bẹ̀ sí gbé mi nílò, ẹ̀bẹ̀ sí gbé mi ga, ẹ̀bẹ̀ sí láti lọ́wọ́ ní gbogbo ọ̀nà, àì láti mọ ta, àì láti mọ lékè, láti mọ sọ, láti mọ pàṣẹ nínú ògo. Ọ̀yá ẹ̀bẹ̀ jáde sọ́dọ̀ mi sí láti mọ ṣe nínú rẹ̀. Àṣẹ ni mo pa orí orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run àánú àti ìrọ̀fẹ́ ni mo béèrè fún. Dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mí di mímọ́ nínú rẹ̀. Dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mí di mímọ́ nínú rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi yá fi wẹ̀ mí mọ́. Àdúrà ẹ̀dá ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá Ọlọ́run àánú, Ọlọ́run ọ̀fẹ́, àánú àti ìrọ̀fẹ́ ni mo béèrè fún. Bàbá ṣàánú fún mi, dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí, ó yá sọ mí di mímọ́ nínú rẹ̀. Àní ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá fi sọ mí di mímọ́ pátá nínú rẹ̀. Dárí gbogbo tí ń ṣàdídà àti ẹ̀ṣẹ̀ mi jì mí, ó yá sọ mí di mímọ́ nínú rẹ̀. Èyí àní èmọ́ bẹ̀rù, àní ṣàánú fún mi o, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mí di mímọ́. Àní dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, ó yá sọ mí di mímọ́. Dárí gbogbo tí ṣàdídà ẹ̀ṣẹ̀ mi jì mí, ó yá sọ mí di mímọ́. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run, kí ni àwọn nǹkan tí ń bẹ nínú ayé mi tí ó fògo fún Ọlọ́run alààyè? Kí ni àwọn nǹkan tí mo ṣe tí inú Ọlọ́run alààyè dùn sí? Kí ni àwọn ìgbé ayé tí mo gbé tí ó tẹ́ Ọlọ́run alààyè lọ́rùn? Àti pé kí ni gbogbo tí ń ṣiṣẹ́ ọ̀tá àwọn ìkànnì àníbi nínú ayé mi? Ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní Káfárì yá fi palẹ̀ mọ́ tí gbogbo náà yìí kò sì dáná súnmọ́. Èmi gangan fúnra mi sọ mí di mímọ́ ní gbogbo ọ̀nà nípa agbára àti àṣẹ rẹ̀. Bóyá ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní Káfárì mo fi dá mi láre níwájú ènìyàn gbogbo níbikíbi yóò kúrò kí n lè wà ní gbogbo ọjọ́ ayé mi ní ọjọ́ gbogbo. Àdúrà rẹ̀ rà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá mo béèrè fún àánú àti ìrọ̀fẹ́ àti ọ̀nà àti ojú rere nítorí ìṣe òfin àánú rẹ̀ tó wà tó dúró ti lára yìí àti pé wọ́n gbọ́ rẹ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ lọ. Ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní Káfárì mo béèrè fún. Ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní Káfárì mo béèrè fún. Ó yá fi wẹ̀ mí mọ́, ó yá fi sọ mí di mímọ́. Kí ni gbogbo tí ọ̀dára tí ò fògo fún Ọlọ́run alààyè èyí tó wà lọ́wọ́ mi àbí tó wà nínú ayé mi àbí tí mo ń ṣe èmi ọ̀fẹ́ mọ kí ni tí ń ṣe àní kí ni gbogbo ti ṣe tàbí àwọn kan ènìyàn ní ayé mi lápapọ̀ palẹ̀ gbogbo wọn mọ́. Ó yá kó nu ayé mi ti gbogbo ti gbogbo, ó yá fa gbogbo wọn tí kò náà ti gbogbo ti gbogbo, ó yá dáná sun wọn àyípa ti gbogbo tí kò náà ti gbogbo ti gbogbo, ó yá dáná sun wọn. Ẹ̀jẹ̀ Jésù ló ṣàfihàn mọ́ fi sọ mi di mímọ́. Ọ̀kọ̀ọ̀kan ní mo tún gbọdọ̀ ráyè ní ayé mi mọ́, ọ̀kọ̀ọ̀kan ní mo gbọdọ̀ ní pàtàkì pẹ̀lú ayé mi mọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ níbi gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo níwájú ènìyàn gbogbo níbi yóò kìlè dé lágbàáyé. Ẹ̀jẹ̀ Jésù ló ṣe àmọ́ fi dá mi láre, ẹ̀jẹ̀ Jésù ló ṣe àmọ́ fi dá mi láre, ẹ̀jẹ̀ Jésù ló ṣe àmọ́ dá mi láre, ẹ̀jẹ̀ Jésù ló ṣe àmọ́ dá mi láre, ẹ̀jẹ̀ Jésù ló ṣe àmọ́ dá mi láre. Bí orúkọ Jésù Kristi nípa àánú àti òrùka àti ìyọ́nú rẹ̀ sẹ́ Olúwa ẹ̀jẹ̀ Jésù àmọ́ fi dá mi láre ní gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo ọjọ́ ayé mi. Ẹ̀jẹ̀ Jésù àmọ́ dá mi láre àmọ́ fi dá mi láre nígbà gbogbo lọ́jọ́ gbogbo ọjọ́ ayé mi. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bàbá ti bẹ̀ ní ọ̀rọ̀ gbogbo tí ṣàkọsílẹ̀ ibi búburú àdáta akọ nípa mi. Ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní Káfárì ó yá fi pa gbogbo rẹ̀ bọ́ bàtà. Kí ni gbogbo àwọn àkọsílẹ̀ ibi búburú àdára èké ìta akọ nípa mi níbi gbogbo. Ẹ̀jẹ̀ Jésù máa fẹ́ fi dá mi láre, ẹ̀jẹ̀ Jésù tó máa fi dá mi láre ó yá sọ mi di mọ́ bàtà nínú rẹ̀ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Amen. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta.
ọlọ́run ààbò rẹ ni mo béèrè fún dáàbò rẹ bò mí ní gbogbo ọ̀nà. ọlọ́run ààbò rẹ ni mo béèrè fún ní gbogbo ọ̀nà ní gbogbo ọjọ́ ayé mi. jẹ́ káàbò rẹ kó dájú lórí ayé mi. gbọ́ tó wí ni èmi yóò jókòó níbi kọ̀kọ̀ ká òbò, èmi yóò ti mọ gbé abó òjìji Olódùmarè. èmi ò rí fún ọlọ́run pé ìwọ ni ààbò àṣà tí ó di mi. kí nìdí? nítorí pé ẹni tọ́lọ̀ bá dáàbò bò, tọ́lọ̀ bá ń pamọ́, kò sí ohun bí kan tí yóò dé bá. olúwa ní gbogbo ìrìn àjò ayé mi jẹ́ aláàbò fún mi, mọ́ pa mí mọ́. nítorí pé kí ni èmi kàn ń lọ mọ̀ ń bọ̀, ìwọ nìkan ló yé, èmi ò rí kankan ṣùgbọ́n ìwọ ló rí ohun gbogbo. ìdí mo ṣe ń béèrè fún oore ọ̀fẹ́ àtàánú rẹ bàbá, nínú ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àtàánú rẹ, ààbò ojú kó dájú lórí ayé mi níbi gbogbo yóò kó kí ni wà níbikíbi kí ni mọ̀ rẹ lọ. olúwa jẹ́ káàbò rẹ kó dájú lórí ayé mi. àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. ọlọ́run ààbò rẹ ni mo béèrè fún bàbá, nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ àti ìyọ́nú rẹ ní orúkọ Jésù Kristi. jẹ́ káàbò rẹ kó dájú lórí ayé mi nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo yòówù kó òkèlè wà àníbikíbi yòówù kó òkèlè mọ́ lọ. ọlọ́run ààbò ìwọ tí ń dáàbò rẹ bọ̀ láti dúró tó ti pẹ́ wà, ṣùgbọ́n mo tún rán ọ létí lẹ́ẹ̀kan sí o, àní mo ń béèrè fún àkọ́tún ààbò rẹ tó tàtẹ̀ wá lọ. jẹ́ káàbò rẹ kó dájú lórí ayé mi nítorí pé àní láìsí ààbò rẹ àní ó ti tán fún mi ti tẹ̀ bàbá, nítorí pé mi ò fẹ́ tẹ́ o, mi ò fẹ́ kọ́ tán fún mi nítorí ògo àti ológo rẹ nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbi gbogbo ní gbogbo ọjọ́ ayé mi sẹ́ ààbò rẹ kó dájú lórí ayé mi nítorí pé ìwọ ló mọ ohun gbogbo, ìwọ ló rí ohun gbogbo, ìwọ ló sì mọ àìníbi tọ́ tàbí tó yẹ àti ibi tó yẹ láti mọ tẹ̀sí láti mọ tó ṣe bàbá. ààbò rẹ kó dájú lórí ayé mi o, àní kí ibi kí nǹkan búburú kò wọ́n bá ṣe ṣubú lónìí àní olú ààbò rẹ kó dájú lórí ayé mi o, ààbò rẹ kó dájú lórí iṣẹ́ mi, kó dájú lórí ilé mi, lórí bó ṣe tẹ́wọ́ bàtà. ààbò rẹ ni mo béèrè fún bàbá ní orúkọ tó ṣe dáàbò rẹ bò mí bàbá, dáàbò rẹ bò mí ọmọ, dáàbò rẹ bò mí ẹ̀mí mímọ́. àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù Kristi. orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún etí rẹ tí kò wù láti gbọ́ tèmi, fún ọwọ́ rẹ tí kò kù láti gbà mí, fún gbogbo àṣepá oore tó ti ṣe ní ayé mi náà rẹ. àdúrà ọpẹ́ ìwádà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. bàbá mo gbórúkọ rẹ ga, mo yàn ológun, mo sọ wípé o ṣe èyí fún títẹ̀ bí àtàgbàrà rẹ, fún ògo láti wà rẹ, àní fún jẹ́rìí wà láì rẹ ní ọ̀tún ní òwúrọ̀ yìí. ìjẹ́ pé èyí tí o kò wù láti gbọ́ ti tèmi, ọwọ́ rẹ kò sùkúrú láti gbọ́ ti láti gbà mí pẹ̀lú, fún gbogbo àṣìpẹ́ oore tí wọ́n ti ṣe nínú ayé mi, kì wá ṣe mí nìkan àti gbogbo àwọn tàjọ mi àti àwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n wò wá. ògo ni fún orúkọ rẹ bàbá, ògo ni fún orúkọ rẹ ọmọ, ògo ni fún orúkọ rẹ mímọ́. ayé ẹgbà ọgbà àti ìyẹn èyí tí mo ṣe ké o ní orúkọ Jésù Kristi. ẹ̀yà mo gba ògo síwájú sí ọ, mo jẹ́ ìgbà ìjú síwájú sí á tún mọ̀ fi títóbi agbára wà lẹ́rẹ̀ mo ti fi hàn. iná ẹ̀mí mímọ́ àti agbára àṣẹ àtijọba àti wà lẹ́rẹ̀ títóbi rẹ láti mọ̀ sọ̀kalẹ̀ ìdìbò sọ̀kalẹ̀ láti mọ̀ kọ́ wa, láti mọ̀ tọ́ wa, láti mọ̀ dà, láti mọ̀ fi wà lẹ́rẹ̀ mo ti fi hàn. kí gbogbo ògo yóò tún mọ̀ jẹ́ tirẹ̀ bó ti jẹ́ tirẹ̀ lọ. ayé ẹnì kọ̀ọ̀kan lọ́kọ́ pátá ẹ̀yà kó tún mọ̀ kó fún ìyanu ayọ̀ tó ga tó lóbi tó tóbi jù lọ. ó kí gbogbo ìbéèrè wa àyè kó tún mọ̀ tẹ̀ wá lọ́wọ́ mo sì wá lọ. kí àwọn ènìyàn ní gbogbo onígun mẹ́rin àgbáyé ayé tí wọ́n bá ti rí ẹnì kọ̀ọ̀kan wa kí tó ga tó tóbi jù lọ kọ́ mọ̀ ṣe ẹnì kọ̀ọ̀kan wọn fún gbogbo àrà tó ń fẹ́ ẹnì kọ̀ọ̀kan wá dá. ògo ni fún orúkọ rẹ pé wọ́n ti gbàdúrà pé wọ́n sì mọ̀ gbàdúrà tẹ́lẹ̀ lámùyàmù. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù Kristi. lẹ́ẹ̀kan tí mo kí wa kú oríire náà yóò bá wa kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù Kristi àti ọ̀rọ̀ Ọlọ́run wípé ẹ béèrè a ó sì fún yín, ẹ ké pè mí ó sì dá yín lò, wípé ẹ kéde àwa tá à ń ké pe Ọlọ́run àwa lẹ náà tá a rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa Ọlọ́run Jacob ní orúkọ Jésù. ìbùkún yẹn àti ire yẹn gbogbo ìbéèrè wa pátá ó ti bẹ̀rẹ̀ sí tẹ̀ wá lọ́wọ́ báyìí ní orúkọ Jésù Kristi. ẹ̀rẹ̀ lókù tí ó tẹ̀lé báyìí. èyí mo tún fà kó rán wa létí pé ẹ má ṣe ká gbàgbé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ní àwọnú ìyìn ọjọ́ méjì tó parí oṣù. nínú ọ̀sẹ̀ tí ń bọ̀ kan náà láwọnú ìyìn ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù. ẹ má ṣe ká gbàgbé palẹ̀mọ́ láti fi ayọ̀ àti olódò yìn Ọlọ́run gbò, palẹ̀mọ́ láti fi ijó àti olódò yìn Ọlọ́run gbò, palẹ̀mọ́ láti rí wípé gbogbo tí ń bẹ ní àgọ́ ara rẹ ó ti kí ni ó yìn Ọlọ́run lógo ní àwọn ọjọ́ wọ̀nyí. kí ni tó fẹ́ láti fi yìn Ọlọ́run lógo? ọwọ́ rẹ ni, ohùn rẹ ni, ijó rẹ ni, ìlú ni, ìmọ̀ nǹkan náà gbogbo tí òun náà bá mọ̀ pé lè fi Ọlọ́run lógo rí wípé kí ni ọbẹ̀ sí palẹ̀ wọn mọ́ láti àkókò ìlọ. ọ̀rọ̀ tí orin tó sọ wípé kí ni bí ẹ̀ ti ń pè
omi ara mi dúpẹ́ ẹ̀jẹ̀ mi yìn ọ́ bàbá yẹn pé gbogbo tí ń bẹ nínú àgọ́ ara mi ló yìn ọ́ wọn náà jẹ́ kí gbogbo tí ń bẹ nínú àgọ́ ara rẹ náà kó ṣe kí ni kó yìn Ọlọ́run lógo kó tó dìgbà yẹn àti èmi àti ẹ̀yin ní orúkọ Jésù Kristi ẹ̀rí rẹ̀ ayọ̀ wa yóò ti burúkẹ́ kọjọ́ ọgbà tí màá tó yẹ wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró dè ọ́ lẹ́nu mi bàbá àgbà ó ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró dè ọ́ lẹ́nu mi atóbi jù ó ìwọ lọ́lọ́run òtítọ́ ọba àwọn ọba ìwọ lọ́lọ́run òdodo ọba títí láì ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé mo ń tẹnumọ́ ìyìn dúró dè ọ́ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá ọmọ ẹ̀mí mímọ́ adá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ o àti àwa tí a wà níbí àtàwọn tí wọ́n gbọ́ àti wọ́n wò wá apanupọ̀ aṣọ wípé ṣe gba ọpẹ́ olùwàgbà ẹ̀yìn olùwàgbà ọpẹ́ olùwàgbà ẹ̀yìn fún títóbi àtagbára nínú ayé wa fún gbogbo oore tó ṣe fún wa nínú ọ̀sẹ̀ èyí tó sì ń tẹ̀síwọ́n láti mọ̀ ṣe ìjẹ́ pé ìwọ ó tún ṣe fún wa ju bá a ṣe lérò lọ ìjẹ́ pé òun tún mú wa jáde nínú ọ̀sẹ̀ pẹ̀lú agbára rẹ ó tún mú àwọn ọ̀sẹ̀ tuntun mẹ́rin pẹ̀lú agbára rẹ àwọn ó tún ṣe rere ju táwọn ọ̀sẹ̀ tuntun kọjá nínú ọ̀sẹ̀ tí bójú táwọn pẹ̀lú agbára rẹ ògo ni fún gbàgbà gba ọpẹ́ àti ìyìn òṣìṣẹ́ Ọlọ́run ayérayé títí láwọn ọmọ yìnyín ọ láwọn ọgbọ orúkọ rẹ ga ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ ó ṣùrù fún wa ó bùkún wa ó gbé wa ró ó sọ wa dayọ̀ ó ṣàṣepẹ̀ inú ayé wa láti àkókò yìí lọ ọ̀rọ̀ ayé wa ó bẹ̀ sí jẹ́ ìyàlẹ́nu fún àwọn ènìyàn ní rere níbi gbogbo tẹ́nìkẹ́ni bá wa bá dé láyé láti àkókò yìí lọ yóò mọ̀ sí àwọn èèyàn pé sóòun ni àbó òun kọ́ fún rere ní orúkọ Jésù bẹ̀ sí rí bẹ́ẹ̀ ọ̀run ṣeré nìkankan wá sí pápátá ilẹ̀ ọbẹ̀ sì mú àsùkò ayáde wá fẹ́ nìkankan wá ọ̀run bùkún gbogbo ó ṣí fẹ́ nìkankan wá pápátá gbogbo tí ń ṣe ẹ̀kọ́ ògo ìgbéga rere gbogbo ó ṣí fẹ́ nìkankan pátá láì kò sì retí bẹ́ẹ̀ ni gbogbo ayé ó sì mọ rí ògo láti wá sí Ọlọ́run nínú ayé wa tó wá gbára rẹ̀ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje o hallelujah 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 ògo fàdó. Àmín àmín àmín.